Ní kòríta a fẹ́ tẹ́tí sí ọ, a fẹ́ kó bá a sọ̀rọ̀, a dẹ̀ fẹ́ kó béyé náà sọ̀rọ̀ léyìí kò kù láyé rẹ̀ kí a ṣe yìn títí ká mú dọ́sẹ̀ Jésù lórúkọ Jésù. A dúpẹ́ ọ̀ torí pé wọ́n ti gbọ́ àdúrà ra lórúkọ Jésù Kristi ni mo gbàdúrà. Lónìí o fún ìgbà àkọ́kọ́ mo rí iye ọ̀pìtàn sójú. Pàpọ̀ èdè arí náà Adéwúrà rẹ̀ mọ́ ti gbọ́ lórí rédíò. Mo rí lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ọkọ̀ nìkẹta mẹ́rin tí orúkọ àwẹ̀ Adéwúrà. Ó ṣẹ́rin á lè rí lágbára Ọlọ́run kété nǹkan Ọlọ́run lò yín fún jákèjádò àgbáyé ni. Ẹ ṣe orí rédíò rìn nìkan kọ́ ẹ mọ́ ẹ síbi kéde lágbára Ọlọ́run Èkìtì àtẹ aṣíwájú ọ̀hún. Àkòrí ọ̀rọ̀ yànjú mi lónìí òun náà ni ọdún 4 péré. Ṣé èyí gbọ́ mi níbẹ̀ ni? Ọdún 4 péré. Ọkùnrin kan ọmọ orílẹ̀-èdè Amẹ́ríkà ni. Ó ti dàgbà bíi tèyí náà níbà. Ìyábọ̀ bàbá ni wí àbákọ̀ bá kú. Tí ìmọ̀wé òyìnbó à ń kọ síbi oróríran ká a kọ síbẹ̀ ẹ́. Ìrètí nǹkan wí ọjà kan lè ṣẹun wóyẹ́wóyẹ́wóyẹ́. Òun kà á kọ síbẹ̀ ní ọmọ ọdún 4. Tí ọmọ ọdún 4 nìkan kọ sí orí orórì òun. Màá ṣàlàyé ìtumọ̀ rẹ̀ hàn yín bá ti tẹ̀síwájú. Ṣùgbọ́n mo fẹ́ sáré kà nínú ìwé àbá mi. Mósè òlékọrin Dáfídì kẹ̀lé orí 100 orin 90. Mósè lè kọ́. Ọ̀sẹ̀ òkíní àti kejì. Ìwọ Olúwa wọlé ṣe ibùjókòó láti ìrandíran. Ìkan tó bí òkèlè ńlá àti kọ́ tó dá olè ayé àti láti ayérayé ò wọlé Ọlọ́run. Mo yà ṣe mọ́tò lulẹ̀ mẹkáníìkì níjọ́ kan. Ọnìkan rí wí kí mi wí pásítọ̀ ní mẹ́yà. Ìbéèrè kan tí lọ́kàn kò ti fẹ́ béèrè láti yéjọ́. Ìhàn wí láti tí kò ṣe wí Ọlọ́run lè dá ọ̀run àtayé ìbísọ̀ Ọlọ́run ẹ̀yà kẹ̀yà kẹ̀tẹ̀ dá ọ̀run àtayé ni. Ìbísẹ̀ ẹ̀yà òun fẹ́ mọ̀ lónìí. Níbi ká bá mọ̀mọ́ náà ni ayọ̀ ṣàlàyé mọ́ ṣùgbọ́n mo mọ̀ wí ọ̀run àtayé kọ́ Ọlọ́run dání. Èyí kì á kà é lò èyí kà é nínú rẹ̀ òun ni ayé ni. Ọ̀run kọ́ dẹ̀ dá. Ṣé wọ́n mọ̀ wí nínú bẹ́ẹ̀lì gan náà wà líbẹ̀ ọ̀tọ̀run 7. Bóyá èyí kẹ̀ nínú Ọlọ́run nìyà. Ọlọ́run kẹ́ ẹ lópin títí ayérayé lè tẹ̀rẹ̀. Oníbàárà àwọn àwádìí rẹ̀ àkóbára rẹ̀ o. Bíbélì ní wí bá wí Ọlọ́run ní ìyàjọ́ Ọlọ́run kan tó bí ọ̀nìkọ́ni. Mo rẹ̀ lọ sínú ẹsẹ̀ ìkẹsí níbẹ̀. Yìí nítorí ọjọ́ rakété èyípo lọ nínú ìbínú rẹ̀. Ní adé lu ayíra bíi àlákàn irọ́. 100 ọdún òun ni ọdún ra. Kọ́bá ìṣègbè ọ̀nìyàn lágbára. Kọ́bá ètò 100 ọdún. Adẹ̀dúpẹ́ pé iye ti jù bá. Agbára ra pẹ̀lú làálàá àti òbànújẹ́ ni. Nítorí pé àpẹ́ kàn á kí a kúrò àdẹ̀fò lọ. Ẹsẹ̀ ìkejìlá mo rí fò síbá. Ébà ní kọ́kọ́ a o. Lújẹ ká ti ka iye ọjọ́ ra. Káyọ̀ mú ọkàn ra sí pàtẹ ọgbọ́n. Ṣé o rí? Ìyá ọ̀nìyàn ká ilé lónìí orí ọ̀fẹ́ la ní. Gbogbo ayé ọmọ ọ̀nìyàn ó kúrú. Ó kúrú. Débi pé ó kúrú iye. Ẹ̀kan ṣe wó kúrú ṣá. Ẹ̀yẹ́ra kò Ọlọ́run fún láǹfààní kò fún lórí ọ̀rẹ́ ọ̀fẹ́ ṣàrìsàn. Kò jẹ́ pé kó bá rújó ọ̀sẹ̀ rẹ̀ ti àjò.
àǹfààní ńlá ni o, ṣùgbọ́n olùmúrìn ajá kan á lo ayé ènì bẹ́ẹ̀ ni pé èlò pin. Nínú Jóòbù orí 14 ẹsẹ̀ kínní dé ẹsẹ̀ kejì ó wíwà tí ọ̀nìyàn kan bí nínú ọkùnrin tí ọlọ́jọ́ kúkúrú nì pẹ̀lú wàhálà, pẹ̀lú ìṣòro, pẹ̀lú oríṣiríṣi ojú rí láyé. Èmi ọmọ kékeré gan mo ti rí oríṣiríṣi. Ìwọ náà kọ́ lè bẹ́ẹ̀ ni kó o rí lọ́dọ̀ rẹ, wàá rí lẹ́gbẹ̀ẹ́ rákẹ́lẹ́gbẹ̀ẹ́ ọ̀dọ̀ rẹ. Abẹ́yẹ yọ wí Ọlọ́run gbéga kọjá 70 ọdún, ó dé lo 100 ọdún, ó dé sún kẹ̀rẹ̀kẹ̀rẹ̀kẹ̀rẹ̀, ó dé 70 ọdún, 70, ó dé múra 100. Kọ́lọ́run bá fẹ́ aṣojú mi àtòwọ́ náà. Adẹ̀bákété èèyàn mọ̀lẹ́bí, èèyàn ọmọ abáyọ̀. Nípa ayé kúkúrú, màá fẹ́ mẹ́rùn bà ohun mẹ́jọ kan. Àkọ́kọ́ níbẹ̀ náà ni mo ti ṣe pé mo gbé lórí ìyókù. Òun náà lè wí ayé fúnra rẹ̀ pé ó kúrú, kò tètè múra nǹkan bá a ṣe kó ṣe. Ẹ̀rákàn líbe yàtọ̀ sí èyí ọ̀pìtàn àti ẹ̀rákàn ń sọ̀rọ̀ lórí rédíò àbí tẹlifíṣàn. Kò jẹ́ pé káàrí kó láyé gan ìráyé yàrántìràn pé àbí kàn mọ́ ó sí lágbo lẹ́yìn. Irú àbákẹ́ líbe ẹni bá lóye. Ṣe kọ́kọ́ mu olùkẹ̀rẹ̀ mú níṣẹ́ àdédé mọ́ níṣẹ́ àìjòyè. Àrùn náà ká ti ṣe líbẹ̀ kò jẹ́ pé kó bá kó láyé líbe àyàrántì rẹ̀. Èyí alọ́jọ́ òbí òní náà bá lójú ayé rẹ̀ bá wẹ̀mí rí kétékété kàn ń wí. Lẹ́ẹ̀mú ṣe kó ti lo ayé tẹ̀rẹ̀ ó kúrú yíyẹ. Mọ̀ wí wàá ti ṣe burúkú wàá ṣe burúkú á lọ. Kọ́ bá ti kù dé kó kú olòmíràn àwọn àjákù yí padà àwọn àrẹ àṣẹ wọn àyèyè wọn àmùgbà ká dé bá ọ. Ohun kejì òun ni pé ayé ó kún fún òbí àbá kan náà mú lọ sílẹ̀ òkèèrè bóyá bàálù náà dẹ̀ amúgbé wọn náà lọ yà bọ̀bọ́mọ̀ rẹ̀ yà tọ́jú ọmọ l'Amẹ́ríkà lé London. Àbá ọmọ rẹ̀ ṣoríire nílẹ̀ Íjíbítì. Ìpọ̀rúkọ rẹ̀ lé Jacob. Mo kà á láti Genesis orí 47 orí 17 nínú ẹsẹ̀ ìkẹjọ àti ìkẹsí níbẹ̀. Ọba ìlú ni ààrẹ orílẹ̀-èdè ni ó rí rábà nígbà kó dówájú. Fáráò lórúkọ ọba ó rí bèè lọ́wọ́ Jacob bí ọmọ ọdún mélòó sọ ẹsẹ̀ ìkẹsí. Jacob ó lè dá lóhùn ó wí hàn Fáráò wí 140 ọdún 130 lé ọjọ́ àti pò mi. Èdè ẹ̀ ní kékeré ní ṣùgbọ́n pẹ̀lú búburú burúkú ayé kété lójú ohun ti rí. Tí mi dá kẹ́lẹ́ bẹ́ẹ̀ ni. Yìí ni wípé ayé oko fún obì ṣàbà ọ̀nà ọmọ rẹ̀ kan gbé ta. Ẹ̀gbọ́n rẹ̀ gangan èèyàn ní ṣàjínigbé. Wọ́n bá lé tẹlifóònù ló gbé ṣe ńlá kí sábà ni. Àbá ibi bá lọ́mọ àbá gbé ó lọ́wọ́ àbá rán. Àbá mọ̀dẹ̀ dámọ̀ nì sílẹ̀ wọ́n pàpàtà. Ayé burúkú lè yí ni o. Ọjà kó mẹ́jẹ àgùntàn ọmú yí aṣọ ọmọ nì. Ẹ̀yà mú àbá ní sunkún. Títí kí ọyà mú rọ́mọ rẹ̀ ń. Ohun kẹta ni pé yàtọ̀ sí pé ayé kún fún ibi, ayé kún fún wàhálà ẹlẹ́bẹ̀. Èsì kò tí yóò ṣe kọ́ gbádùn ẹ̀. Ibi òsínmi kan, ibi ayérayé kan, ibi ògo kan, ibi kẹ́ẹ̀sì wàhálà kan. Òun là ẹ wàásù sí olójoojúmọ́ ayé ṣá wíkọ̀ máyé rẹ̀ kí Jésù kọ̀bá yọ̀ yí ọnú ìsinmi ológo. Ẹ̀wẹ́ ṣùwọ́ wíkọ̀ ọjọ́ ṣe yí wípé náà ṣẹ́kọ́ ti ṣọ̀run. Ọjọ́ máyé rẹ̀ kú Jésù kọ̀bá ti yí ọnú sàárè báyìí ṣàtúnṣe lébẹ̀ o. Kọ̀bá mọ̀jìyà líbe kọ́ ṣe wàhálà líbe kọ̀dẹ̀ àṣe wàhálà lọ kọ́ nọ̀rùn àpáàdì kọ́ ní àjójó ojókè ẹ̀ rọrùn nínú ọ̀run àpáàdì. Ohun kẹrin òun náà ni pé ayé òun lè kọjá ẹ lọ. Sọ nìkan ká dúró títí ayérayé kẹ̀yà líbe. Ọba àṣọba ọba àṣì gómìnà ìjọ kan ti àgbàgbé ọ nìyẹn kẹ́ẹ̀dẹ̀ àsímọ́. Ayé òun fúnra rẹ̀ kọjá ẹ lọ wọkọ̀ rẹ̀ gbọ́ títà tí
kọ́ wẹ́ ìrònú nípa ìjọba ọlọ́run wẹ́ sí kankan pẹ̀lú kọ̀yọ̀dà tó bí kò ti lé ó ní ìjọ kan a kọjá lọ kété rẹ̀ á sópin ọ́níkónú ọ́níkọ́dá amòpin sí yàtọ̀ sẹ́yìn ni ayé dàbí àyè kan kọlọ́run mú kó ní bí àǹfààní kọjá pé o yóò lò kó lò dáadáa olùmúnì àṣàyé báṣubàṣu ọ̀rọ̀ ni kọjá pé lògbà mérí kékeré kọjá pé èmi gan mọ̀ wí àbálì ẹ̀yọ̀ rọrùn ọ̀ torú iṣẹ́ òbí kìí ṣe ládùúgbò níbẹ̀ karo ọmọ ọlọ́mọ karo sọnù ṣe wí ṣàjẹ́ ẹ̀ṣẹ́ èyí lójúkojú bá lé aṣẹ òbí lójúkojú ní pànìyàn àwọn ọkùnrin náà ṣe o wọ́n yọ̀ mẹ́ ṣàjẹ́ ṣùgbọ́n kọjá pé bírò tẹ̀rẹ̀ lọ́mú bá yé aláyé kọ́ mú bá ẹ jẹ́ òkú ibà ni ọmọ kan yẹ kẹ́ tọ́jú rẹ lọ́la nítorí pé ó ṣe dáadáa ju ọmọ tẹ̀rẹ̀ kọjá kò ṣe burúkú sí wẹ́ẹ̀ mọ̀ bóyá ọ̀nà ìlọ́lọ́run fẹ́ lò láti gbórí tẹ̀rẹ̀ àtọmọ rẹ sókè ayé òun àǹfààní ni o mo ṣì lò ayé kọ̀nyán ó dàbí èó ọ̀yá bíi lóònù yóò kàn yá ni wàá dá padà o wàá dá padà ṣùgbọ́n kọ́ mọ kó ti ya lo ẹ̀kẹjọ lébẹ̀ ò ní pé ayé o kọ́ a wàá padà jíìn kó ti ṣe lò ọ̀nìkan wàá dúró níwájú tẹ́ ṣe kó ti lo ayé òun ṣe kó ti ní jíjẹ kọ́ ọmọ ọlọ́mọ kọ́ ọmọ pásítọ̀ èkó ni àbí ṣé èkó la pásítọ̀ ní ti yá ìhàn jákò mú nìkan ránṣẹ́ láti kó torí pé all admission sádólíbe èyí ni èyí yànnà ọtẹ ọgbà èwì òun má bá rẹ òun mèye rẹ ó dè mú lẹ́kọ̀ọ́ kété àwọn ọlọ́mọkọ mi jẹ́ èkó ni kété ẹ̀ ní ńlá kọ sílẹ̀ ọlọ́jọ́ ń kọ́ wa yẹ̀ nípa tẹ̀rẹ̀ o kọ̀ọ̀kan ìdọ́rùn kankan ṣíwé kan wọlé ṣe yìí wọn àyè kọ̀ọ̀rẹ́ abèrè wí ìjọsìn kò ṣe bá èyí ni ọmọ ẹ̀mẹ̀yẹ ni bí pé kò rò pé ẹ̀ṣẹ̀ rẹ̀ wú obó mọ́lẹ̀ wíwàá rí yan lówájú ọlọ́run èrí bá ọ ọ̀nì kan bá ti ṣíwé iye kan ọ̀rọ̀ orúkọ rẹ̀ lébẹ̀ inú adágún náà lè sọ yímìrì lè lọ sí yímìrì padà sọ́dọ̀ ọ̀nìkan ẹ̀kan kọ ọmọ ọdún 4 sórí òrórì ń ìgbàkábà ní kú wà mí iye ọdún kò lò ọdún mẹ́rìndínní mọ̀tá pé èyí ọ̀pẹ̀tọ́ kúkú lẹ́gbẹ̀ẹ́ mi níbi àtàtì dé wúrà àbá nílò 96 years mẹ́rìndínlọ́gọ́rùn-ún ọdún mẹ́rìndínlọ́gọ́rùn-ún ló lò káyọ̀ ti ṣe akọ sí iráyé mọ̀ wí wọ́n èkó ẹ̀ṣẹ́ kú káyọ̀ ti akọ ọdún 4 sórí òrórù rẹ̀ ọdún 4 ọdún ìgbà kan pé ọmọ ọdún 92 ni 92 years wọn jà kó bá Jésù pàdé ayé òun jà kó yí padà tó lóbìrí bo ibi kò kọjú sẹ́lẹ̀ sí tẹ́lẹ̀ wọn rìn á kọ̀yìn síbẹ̀ bí iṣẹ́ òbí kò ń ṣe tẹ́lẹ̀ òun mo tẹ́lẹ̀ òun bẹ̀rẹ̀ sí yá ṣe ohun àyèyẹ òun rìn á wípé ìyókù ayé ogan wí ètò gan láti aṣerere láti arìn nínú ìlànà Ọlọ́run láti aṣàṣàrò nínú ọ̀rọ̀ rẹ̀ láti mú fẹ́ hàn sí kété ọmọ oníkejì bẹ́ẹ̀ mọ̀ bí kò lo ayé tẹ̀rẹ̀ dé lónìí bá o èyí bá lójú ayé rẹ̀ ọgbọ́n ẹ̀rí nǹkan lọ́run ti gbọ́ rẹ̀ ṣe èyí kò ìdèkù kó náà ọ ìmọ̀ wí ọ̀dà kọ́ nkú ṣe rere a lọ wọ̀ sí kọ́ aṣọ àyè lọ́wọ́ bá ojú rẹ̀ rètérètè ṣùgbọ́n ó ṣe obì kò í ṣe ẹ̀sọ́ ni mo bí kò á yà sílẹ̀ yìí bìkà bá kò níbi bá ẹ̀sọ́ ni mo ní kò tẹ kínní sí tẹlifóònù sí ọ̀yà lọ́ọ̀yà náà ni wàyà pàdé rẹ̀ wọ́n ní tẹ̀rẹ̀ súlẹ̀ o ọ̀nì nìlírè ọ́ kété wọn nì kàn ń wí èyí ọtí rẹ wí ẹlẹ́ṣẹ̀ náà mo ṣe ń ronúpọ̀ àdá ẹ̀ṣẹ̀ rẹ ọ tẹ̀tí pẹ́ jù ọkùnrin nìkan kọ́ ọdún 4 ọmọ ọdún 4 bí ọdún 4 yòókù bí ọdún kò kù ó ti kú lọ lórí ibùsùn rẹ̀ lé hospital ikú bá ti gbójú dé kan kọ́ síbẹ̀
yóò mọ ọdún mẹ́rin. Ọdún báyìí débẹ̀ arántí wí ọdún méjìléní àádọ́rùn àkọ́kọ́ wí ìṣe lílo kó ti ré ké ìfògo fọ́lọ́run ṣùgbọ́n ọdún mẹ́rin yòókù kó kù lẹ́yìn kan máyé rẹ̀ kí Jésù kó ronúkú àdá ẹ̀ṣẹ̀ rẹ̀ kó kọ̀ sílẹ̀ kó gba Jésù gẹ́gẹ́ bí Olúwa àti ẹ̀ṣẹ̀ run ṣáàmú gbà á káyé rẹ̀ yí padà ó rí gbé ìwé ayé kó mú ògógó Ọlọ́run. Mo gbàdúrà kó o ó yá kábàámọ̀ lẹ́yìn ayé rẹ̀ ẹ̀rí ọkàn rẹ̀ bá èjì bẹ́ẹ̀ yí ni o ọ̀rọ̀ Ọlọ́run èjì bá yọ lárí ọ nìkan kù sí èdè ìṣètùtù múlẹ̀ ká ṣe mọ́ Jésù nì náà ti mú bọ́ kó a tẹ̀rí ọkàn rẹ̀ bá kó bá mọ̀ tí ní Jésù sínú ayé rẹ̀ yá àyípadà rere dé bá ọ lóní o ronúpọ̀ àdáwé ọkàn ẹ̀ṣẹ̀ rẹ̀ sílẹ̀ bí kò Ọlọ́run kẹ́ ṣẹ́ẹ́nù rẹ̀ kẹ́ dáríjì ọ́ wọ́n ti ń gbọ́rọ̀ nìkan sọ́lẹ̀dẹ̀ ògbéwé yìí ọ́ asọ́lé èdè òlu rẹ̀ wé yìí ọ́ wọ́n èdè àsìbẹ́ náà bá sọ́lẹ̀dẹ̀ tẹ́ á wẹ́ẹ̀ la wá wí o ronúpọ̀ àìdẹ̀ṣẹ̀ rẹ̀ kọ́ ọ̀bẹ̀ sí agbé ògbé ayé kò mógun ikọ̀ Ọlọ́run kọ́ Ọlọ́run bá fún ọ láǹfààní bíi ti èyí ìyànná kó lo 90 years kó lo 100 years kẹ́ máa jẹ́ pé òfò ṣá kẹ́ máa jẹ́ pé ayé asán ṣá lọ á láìsí Jésù ní ayé rẹ̀ yóò lùtùmọ̀ lórúkọ Jésù Kristi ní agbàdúrà. Ọlọ́run ayérayé adúpẹ́ lọ́ọ̀ rẹ o fún ìwọ̀nba kò rọ sétíra mọ̀ jáde adọ́run wọ̀n títọ́ o àbá ṣẹ́ẹ́núra kété ọkàn kọ́ mọ̀ọ́mọ̀ ronú padà wí kété ọjọ́ ayé kan ti lò tẹ́lẹ̀ wọ́n lò nínú ìṣẹ́ wọ́n lò nínú ẹ̀ṣẹ̀ wọ́n rí kọ́ dáríjì wọ́n ronú padà tọkàntọkàn àbálòdùmọ̀ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ wí sọ nìkan bá sọ̀rọ̀ rẹ kò á tànù bó ti wù kérí mo gbàdúrà lónìí o máa nú gba yan ọ̀nìyàn rẹ dárí ẹ̀ṣẹ̀ ràn jìyàn kọrúkọ wọn sínú ìwé ìyè látòní lọ kàn bẹ̀ sí agbé ògbé ayé kó fògo fọ́lọ́run ògbé ayé òfẹ́ ògbé ayé ọ̀nìkan rà padà ògbé ayé ọ̀nìkan jẹ́ pé èèwọ̀ ọ̀run àtàdé kò dúró dé níwájú ògbé ayé ọ̀nìkan mú fẹ́yàn sọ́mọ ọ̀nìkejì ògbé ayé ọ̀nìkan jẹ́ pé kébi bá pa ọ̀tá rẹ̀ gan á sì mómi àti jíjẹ kó ògbé ayé kan jẹ́ pé kọ̀ọ̀run bá rí inú ràn ẹ́ àdùn lọ́run Olúwa mo gbàdúrà pé ọ̀nìkan ọ̀kan rá jẹ́ àgbé ògbé ayé ra kó kù nínú òfin rẹ kó ògo kẹ́ ajẹ́tẹ̀ rẹ yẹlẹ́yẹ òní náà Ọlọ́run Olódùmarè ọmọ rẹ létí yín o kékeré náà létí yà bá a tọ́jú rẹ̀ kété àgọ́ ara rẹ̀ kété ibi oríkoríke kó ti mú sọmọdé bá a tún ṣe fún lẹ́mí gígùn àtìfẹ́ yari afẹ́ bá yayọ̀ kété rákèlíbé náà kàn mí hẹlẹhẹlẹ Ọlọ́run jẹ́mi Ọlọ́run jẹ́ arúgbó àyẹ́ ẹ̀ṣẹ̀ arúgbó òṣẹ́ kété ọmọ kékeré kèlíbé Ọlọ́run bá a gbọ́ lé hàn lórí o mọ̀jọ́ ṣẹ́kú mọ̀jọ́ àsokún lórí ọ̀nìkọ́ni adúpẹ́ torí pé wọ́n ti gbọ́ àdúrà rà kété rákò ń lò láti ṣètò lọ́run lódùmọ̀ bá a bùkún ọ̀hún àpòrọ́mọ́ jẹ gbẹ adúpẹ́ torí pé wọ́n ti gbọ́ lórúkọ Jésù Kristi ní agbàdúrà. Àmín 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 lórúkọ Jésù ìjàre bá má tẹ́ ọ́ bàbá lórúkọ Jésù ọ̀rọ̀ yìí tẹ́ fi bọ́ wa kò ní tán níbẹ̀. Amen. The Lord will renew your strength in Jesus' name. Amen. And I pray for you that your anointing will never run dry in the mighty name of Jesus. Amen.